Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rẹ̀ rìn, ẹ jẹ́ ká sọ pa rẹ̀ rìn. Ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìgbín, òun ni Dr. Ọlálékan Sàlámì tó bá di ọ̀rọ̀ à ń fi tewétegbò àfi ń ṣe ìwòsàn. Ẹgbẹ́ tèmi máa ń polówó òun náà ni Association of Africa Tradition and Culture, AATC. Ìdí tí a fi dá ẹgbẹ́ yìí lẹ̀ ni pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa ń sọ̀rọ̀ ewé àtegbò lórí social media, a rí pé n tí kálukú máa jẹ òun náà ń wá, àtàwọn èyí tó jẹ́ bàbá arúgbó àtàwọn èyí tó jẹ́ bọ́ìsì àtàwọn ọmọdé. Ọ̀rọ̀ àṣírí ti di tajá tẹran nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ lórí social media. Àti tó máa ṣiṣẹ́ àti tí ò ṣiṣẹ́, kálukú kan parọ́ káàkiri náà ni. Àwọn bàbá kan tiẹ̀ wá wà táwọn èèyàn máa ń fojú wò pé àgbàlagbà làwọn eléyìí wọn máa ní nǹkan lọ́wọ́. Nínú ìwádìí tá a ṣe, a rí pé irọ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń pa. Èyí máa ń fà á tí àwọn èèyàn máa fi ń tàbùkù àṣà ìbílẹ̀ Yorùbá, gbà tó yẹ pé irọ́ ti pọ̀ jù díẹ̀, òun náà ni òótọ́ tó ṣe é bá pàdé. Tẹ́ bá wo ọ̀rọ̀ ọmọkùnrin kan tí wọ́n mú ní Ìlọrin wípé ó ń tàbùkù àwọn àfáà àti ẹ̀sìn wọn, ẹ rí pọ̀pọ̀lọpọ̀ wọn a máa sọ pé ẹ̀sìn àwọn ẹlẹ́sìn àbáláyé onírọ́ ni wọ́n. Bá dẹ̀ ṣe ń rí tòótọ́ náà ó ń jọ irọ́ lójú àwọn èèyàn. Ṣùgbọ́n àwọn kan tiẹ̀ wá bi mí pé Dr. Lékan, irú bọ̀bọ́ tán mú sí Ìlọrin, ṣé kò sí ní tí àwọn baba ńlá wa tó ń lò fún irú nǹkan bẹ́ẹ̀ yẹn tán sì máa fílẹ̀? Mo ló wà, wàláhì ó wà. Ṣùgbọ́n ìṣòro tó so mọ́ ọ̀rọ̀ náà ni pé nǹkan àṣírí náà ló máa jẹ́. Tí máa wo fídíò ẹlòmíì, ẹ̀rín á pa mí, á ní ẹnìkan tiẹ̀ sọ́njọ́ kan, ó ní pé kán bóun béèrè orúkọ bàbá, orúkọ ìyá bọ̀bọ́ tí wọ́n mú ní Ìlọrin náà, pé nǹkan tó nílò ní àṣegbé àfòràn. Ẹ̀rín pa mí pé ṣé ọ̀rọ̀ àṣírí náà ló wà jọba yìí? Wàláhì wọ́n lè fi ọmọkùnrin náà lẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ kan tí ò tiẹ̀ níná wọn, kó lè yàn níná wọn náírà. Ṣùgbọ́n ìṣòro tí ọ̀rọ̀ náà ní òun ni pé èèyàn kì í pariwo orú ẹ̀ sórí social media. Nǹkan àṣírí náà ni ó máa jẹ́, ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀rọ̀ tó bá ti so mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀pọ̀lọpọ̀ àbòsí ló máa ń wà níbẹ̀. Kì í ṣe ẹlẹ́sìn kan ni mò ń sọ, gbogbo ẹ̀sìn pátápátá tó wà ní ayé òun ni àwọn èèyàn máa ń fi ọ̀rọ̀ àbòsí sí. Ẹ̀sìn kan ló lábòsí, àwọn èèyàn tán máa láwọn ń ṣẹ̀sìn gangan òun náà máa ń fi àbòsí sí. Ó ti pẹ́ tèmi ti máa ń pariwo pé ogun ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká gbà láyè, ṣùgbọ́n ọ̀rọ̀ mi máa ń dàbí ọ̀rọ̀ òpònú lójú àwọn èèyàn. Táwọn bá ti rí mi pé Aláàfin Ìṣẹ̀ǹbáyé, tí máa fẹ́ sọ̀rọ̀ àbí mo fẹ́ kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ náà, wọ́n á máa retí pé kí n pọ̀n lẹ́yìn ẹlẹ́sìn ìbílẹ̀ torí nǹkan ìbílẹ̀ lèmi náà ń ṣe. Ṣùgbọ́n Ọlọ́run dá Dr. Lékan Sàlámì, ó ti kọjá gbogbo àwọn level báyìí. Bí 20 years ago ni mo ti kọjá gbogbo àwọn level báyìí. Kì í ṣe tìgbéraga. Èmi máa ń wádìí ọ̀rọ̀, èmi ò sì ní gbèsè yẹn nìkan kan. So nínú ìwádìí ló wá fi yé mi pé gbogbo ẹlẹ́sìn pátápátá, àti ìbílẹ̀ ni o, àti mùsùlùmí o, àti kìrìsìtẹ́nì ni o, alábòsí ni gbogbo wa ní Nàìjíríà. Wọ́n tó bá fẹ́ ká ayé ẹ̀ rójú, tó fẹ́ kí ayé ẹ̀ ráyè, ìjà ẹ̀sìn gbèsè ẹgbẹ́ kan. Ẹlòmíì wà tó bá fẹ́ bá a ṣe business, tó bá ti gbọ́ pé Christian yẹn ò ti ní problem torí òun jẹ́ Muslim. Bákan náà ẹlòmíì wà tó yẹ pé tó bá ti sọ pé Muslim ni ò ti ní problem torí òun jẹ́ Christian. Ṣùgbọ́n kò ní fi yí ẹ, bẹ́ẹ̀ sì kò ní sọ síta kó gbọ́, style ló máa lò. Ṣùgbọ́n tó bá jẹ́ Muslim, wọ́n á come out straight. Àwọn èèyàn wá sọ lẹ́nu pé orí àwọn Muslim ìmọ̀ wọn le, àwọn Muslim wọn lẹ́mìí dáríjì. Meanwhile gbogbo ẹ̀sìn ló ní àwọn wà burúkú yìí. Èmi ò ń sọ̀rọ̀ ẹ̀sìn púpọ̀, ẹ jẹ́ ká bọ́ sí orí ní tí mo ní fún wa lónìí. Ní tí mo fẹ́ kọ́ wa òun náà ni oògùn tí àwọn ọmọ kékeré tó máa ń lò fún wọn láyé àtijọ́, tán fi ń wo eyín ní rọrùn nílẹ̀ Yorùbá. Ìgbà táwọn kan bá ń jàjẹ̀sìn, ẹ jẹ́ ká máa gbé ògo Yorùbá, ká máa fàsìkò yẹn gbé lárugẹ. Nínú ejò, ó ní ejò kan tí Yorùbá máa ń pè ní ejò ọká. Ejò ọká òun ni Yorùbá máa ń pè orúkọ ejò tí mò ń sọ. A wá wá eyín ọ̀gàn ejò ọká yìí. Kí là ń pè ní eyín ọ̀gàn? Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ó máa béèrè ìbéèrè yìí. Eyín ẹnu wa ìkan wà níbí báyìí, òun ló mú jù, òun là ń pè ní ọ̀gàn. Tá bá ti mú ọ̀gàn ọká kan, ẹ jẹ́ ká fò sí ojú ọlọ. Tó bá jẹ́ obìnrin ni ọmọ tá fẹ́ kó wo eyín nírọ̀rùn,
ẹ ká kó ẹ̀yọ̀ àtàrí méje, ẹ ká kó síbẹ̀ ká lọ̀ papọ̀. Tó bá jẹ́ ọkùnrin ni ọmọ tó fẹ́ wo eyín yìí, ẹ ká kó ẹ̀yọ̀ àtàrí 9, ẹ ká kó síbẹ̀. Á wá lọ̀ papọ̀. Tá bá lọ̀ papọ̀ tán, ẹ ká dì ní ìkóbẹ́rẹ́. Àwọn èèyàn máa bèrè pé kí ló ń jẹ́ ìkóbẹ́rẹ́? Ní tó jẹ́ ìkóbẹ́rẹ́ òun náà ni pé ká wá òwú tútù á rà lọ́dọ̀ àwọn eléwé ọmọ, ká kó ń ta lọ̀ yìí, ká kó sínú ẹ̀, ká mú òwú dúdú àti òwú funfun ká fi wé, àti dì ní ìkóbẹ́rẹ́ nìyẹn. Á wá gbé sí ọmọ náà, á gbé kọ́ lọ́rùn pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọba tó dá ewé, ọba tó dé gbò, ọba tó dá àtàrẹ, bẹ́ẹ̀ sì ni ọba tó dá ejò ọ̀ka gangan fún rẹ̀ tó tún dá eyín sí lẹ́nu. Pẹ̀lú àṣẹ Ọlọ́run náà, nǹkan kò ní ṣe ọmọ yẹn tó máa fi wo eyín. Bọ́n ṣe ń ṣe nílẹ̀ Yorùbá òun gangan la sọ yìí. Dr. Lekan Salami ó wá yàtọ̀ sí gbogbo àwọn tẹ́ ti ń rí lórí social media. Ní tèmi máa ń ṣe lórí social media ni pé máa ń polówó ẹgbẹ́ kan, Association of Africa Tradition and Culture, AATC. Kò sẹ́ni tí ó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, mùsùlùmí, kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn ìbílẹ̀, kò sẹ́ni tí a ò gbà láyè. Àìmọye pásítọ̀ gan ló wà nínú ẹgbẹ́ wa, àìmọye àfá, àìmọye babaláwo. Ṣùgbọ́n gbogbo ilé kò ní kankan ṣe. Ibikíbi tẹ́ bá wà lẹ ti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ní tá à ń ṣe nínú ẹgbẹ́ náà ni pé ìwọ tó bá mọ ògùn jẹ̀dí ẹyọ kan tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní sọ ògùn jẹ̀díjẹ̀dí oríṣiríṣi fún ẹ. Ìgbà táwa bí 100 tá bá sọ méjì fún ẹ, ṣe rí pé ó ti mọ ògùn jẹ̀dí 200 nìyẹn. Káṣà ìbílẹ̀ Yorùbá kó má parẹ́, kí ogun má kó ìran Yorùbá, òun ni gbogbo ohun tí à ń ṣe. Nítorí ẹ̀yàkẹ́yà tó bá ti di pé ó ti gbàgbé àṣà tiwọn tó jẹ́ tiwantiwa, irú ẹ̀yà náà ogun ni ó padà kó, ogun ò ní kó ìran Yorùbá o. Ẹ̀yin tẹ́ wà ní ìlú oríṣiríṣi, à ń retí yín kẹ́ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Kì í ṣọ̀rọ̀ pé ìlú kan ni mo wà mi ò lè darapọ̀. Ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti sanwó registration àti ID card láàdì yín mọ́ WhatsApp ẹgbẹ́ náà, tẹ́yìn náà máa bá wa rin ìrìn àjò oríire náà. Ẹgbẹ́ tó rẹ́gísítà pẹ̀lú ìjọba àpapọ̀ ni, kò sí tí ó fẹ́ bani lẹ́rù ńbẹ̀. Láti wá rẹ́gísítà, ẹlòmíì máa wò pé báwo la ṣe fẹ́ rẹ́gísítà, báwo la ṣe fẹ́ mọ bọ́n ṣe ń ṣe. Ó yẹ lọ sí orí WhatsApp nọ́mbà mi 08028565188. WhatsApp nọ́mbà ni, ẹ má pe nọ́mbà yìí fún nǹkan míì. Ọ̀rọ̀ registration ló ẹ̀ka fi nọ́mbà yìí lẹ̀. Àwọn kan wà tó yẹ pé kò sí bẹ́gbẹ́ náà ṣe lè dá tó, nítorí ìdí kan àbí ìkejì wọn lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ó sì wọ́n kàn jẹ́ ẹni tó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Dr. Lekan Salami. Èmi máa ń gba irú àwọn èèyàn bẹ́ẹ̀ lámọ̀ràn yìí pé WhatsApp nọ́mbà mi mo filẹ̀ yìí, ẹ béèrè account nọ́mbà ẹgbẹ́ náà. Ìǹtẹ̀ bá ní lágbára, ẹgbẹ́ náà ò tọrọ owó o, torí ẹlòmíì kì í fẹ́ gbọ́ gbogbo tó bá ti jọmọ́ kó fúnyàn lówó, kì í fẹ́ gbọ́ sétí.